àwọn tí a gbé gáàdì sókè yìí síta nìsín wọn lọ́ọ̀dọ̀ oníṣẹ̀ṣe wọ́n fẹ́ bàbá Ògbómọ̀ṣọ́ jẹ́ ni níwọ̀n bá pátá sí ń bẹ láyé àfẹ́ bá ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́ sílẹ̀ de àwọn ọmọ wa. èmi ni olórí ẹbí ìdílé Láòyè tí mo sì ń darí gbogbo ìdílé Láòyè wọn gàtí wà ṣùgbọ́n èmi lórí ẹbí mo wá ń gbẹnu sọ fún gbogbo ìdílé wípé èmi lórí ẹbí Alhaji Garba làwọn àtẹwọlá Ọláoyè tí gbogbo èèyàn mọ̀ sí Kashima fọ́ọ̀mù tí gbogbo ilé tí a ṣe tí a tẹ̀ àti tàtó ti tán àti close fọ́ọ̀mù tí ọ̀sẹ̀ nìkan kan tó lè gba fọ́ọ̀mù mọ́ mágàjì yìí tọ́jáde ilé àwọn Gandhi ọwọ́ àlọ́ tẹ fọ́ọ̀mù lọ́wọ́ ara rẹ̀ lẹ́yìn tí sẹ́kítì ìdílé tọ́yẹ kọ́ sáyẹn rẹ̀ kọ́ sáyẹn tẹ́ ẹ̀rí bí ti sọ ẹ̀. nígbà tá a ta fọ́ọ̀mù wọn kò tún ní ká má ti sí Gandhi sì wálé nígbà yẹn ó wálé ní 40 ọjọ́ bàbá nígbà wọn bí tẹ́lẹ̀ olóhùn ní interest nígbà tó lóhùn ní interest gbogbo wa lọ́ba padà sí US nígbà wọn padà sí US tó dé tó tó dọ̀nà lọ́ba wa ní òun ní interest tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò mọ ibi ó belong sí àwọn èèyàn náà wọ́n sọ fún pé ibi tó belong sí ibi ilé yìí ní ìwà ẹ̀yìn ni a sọ fún un nígbà wọn sọ fún un tó wá ní òun náà ní interest láti ra fọ́ọ̀mù by then fọ́ọ̀mù ti close gbogbo ilé ti gbà pé kí fọ́ọ̀mù close wọ́n sì ti close fọ́ọ̀mù àti close fọ́ọ̀mù ní bàbá Mágàjí bẹ́ẹ̀ láti pé ọmọ wa láti inú ilé kan náà lẹ́yìn ọ̀rẹ́yìn bàbá Mágàjí àwa lọ print form on his own without the knowledge of the family without my conscience kò sọ nǹkan kan fún mi ó di pé ń dá nǹkan rẹ̀ tí ó ti mú secretary mi gbé fọ́ọ̀mù tó bá close bí ọba close ṣèbí ńgbà táwọn ọmọ ọba bá dé tí wọn bá láwọn fẹ́ gba fọ́ọ̀mù tí wọn fẹ́ forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọba ṣé èmi ní sọ pé kí wọn má forúkọ lẹ̀ nígbà tá a tó dé họ́ọ̀lù láì gba fọ́ọ̀mù láì gba nǹkan kan àwọn méjì tó forúkọ sílẹ̀ ńbẹ̀ tí àwọn council gan tí wọn witness ẹ̀ pé àwọn méjì yìí o ẹ̀jẹ̀ wọn forúkọ lẹ̀ ṣé èmi náà mo tún ṣe yín nínú 25 èèyàn bí Fọlábí ọgbà fọ́ọ̀mù bí ọgbà nǹkan kan alẹ́ nìkan ṣoṣo ni wọ́n mú un. Gandhi bá sọ pé kíláàsì òun ó dùn ò lè jẹ oyè oní gọ́ọ̀dù lọ́rùn òun nìkan ò lè dáhùn ju gọ́ọ̀dù lọ́rùn àwọn tìǹà àwọn náà ní gọ́ọ̀dù lọ́rùn àwọn pé kí àwọn náà wá jẹ oyè so ẹjọ́ méjèèjì ti bẹ court up till now wọ́n ṣe rí judgement sí 3rd and 12th October. kìsìpá náà ti lọ́mọ yìí àti lọ́mọ yìí wálẹ̀ ṣùgbọ́n òfin ilé ẹjọ́ làwọn afọ́gbọ́dọ̀ tẹ̀lé àfẹsẹ̀ gọ́fúnà yìí rárá àmọ́ káwọn ayé ni ẹ̀ dà láàmú tọrọ sọ fún ọ ti sọ tẹ́lẹ̀ yìí pé tí ó da ìdílé rú tí ó da lùkàn rú òun fẹ́ òun ò sì fẹ́ ọba tí wọ́n jẹ tí wọ́n yọ eléyìí wò à ń sọ fúnjọba pé wọ́n mọ̀ tíráì pé wọ́n fi jẹ oyè kìí ṣe ọmọ yè gidi fún ìlú Ògbómọ̀ṣọ́. bí àwọn bàbá wa ṣe é ṣe láyé ìjọ́un láti àwa la lẹ́tọ̀ọ́ nígbà tá a bá ṣe tán láàgbé àwọn oníṣẹ̀ṣe wa wọn bá ní dáfá tí a bá ní dáfá tán ìjẹun ọba ẹni tí iye ọba bá mú àwa mú lọ àwa la mú lọ sọ́dọ̀ àwọn á tún pè wọ́n pé wọ́n mú lọ sọ́dọ̀ àwọn afọbajẹ. bí ìdílé bá fẹ́ yan ọmọ yè oyè yìí tá a bá yan tá a yan á gbé lọ fáwọn oníṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe ni wọ́n àpúrúfù ní tá a bá gbé lọ ọ̀dọ̀ wọn ó ti yẹ yìí àwọn tí a gbé gáàdì sókè yìí síta nìsín wọn lọ ọ̀dọ̀ oníṣẹ̀ṣe wọ́n fẹ́ bàbá Ògbómọ̀ṣọ́ jẹ́ ni níwọ̀n bá pátá sí ń bẹ láyé àfẹ́ bá ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́ sílẹ̀ de àwọn ọmọ wa. tí ọba bá wájà ẹlòmíín náà ni ó gorí ìtẹ́ nínú ìdílé ọba tí ń bá ń jọba tí ọba kàn àwọn ni wọ́n fa ọmọ yìí kalẹ̀ wọ́n lè jẹ́ 3 wọ́n lè jẹ́ 4 wọ́n lè pogún wọ́n lè tó 200
tí wọ́n bá fà kalẹ̀ nínú ìdílé wọn ó kè sáwọn afọbajẹ pé àwọn tí a rí ni àwọn afọbajẹ àwọn ni wọn kàn sọ́tà wa tá a jẹ́ àràbà ìlú pé àwọn tí wọ́n mú wá ní láti yẹ̀ wọ́n wò káwo ta ní ojú tiẹ̀ tó bá kún láti lò. ẹ jẹ́ kí ẹni tó lòun ó béèrè lọ́wọ́ fáwọn ẹ jẹ́ kó sọ gbangba kí gbogbo ayé ó gbọ́ pé ìgbà tó yẹ wù mí Ajagungbádé tí ọ̀jẹ̀ sọ̀hún o ìfanìyàn fi mú ẹ jẹ́ abẹ́rẹ́ mbẹ́ nítòsí bá wọn ìgbà tí bàbá Lánìí Pẹ̀kun tí ó jọ ẹ oyè tí ọ̀jẹ̀ sọ̀hún 1944 wọ́n béèrè lọ wọn ifá wo ni wọ́n dá tí wọ́n fi mú un àwọn mọ̀lẹ́bí ni wọ́n ó jókòó ẹni tó bá kù lágbàá lé inú àwọn ọmọ tí bàbá yẹn bí òun ni wọ́n fà kalẹ̀ tí wọ́n fi joyè fún edu yìí ńgbà náà irú ẹ̀ làwa náà sì ṣe inú pálọ̀ mi bí ni wọ́n ti ń ṣèpàdé. àwa retí pé wọ́n fẹ́ẹ́ dé ṣùgbọ́n a padà gbọ́ nǹkan tá a rí ni wípé ọwọ́ ìjọba òun náà ni wọ́n fi jẹ ọ̀rọ̀ náà nípa wípé gbogbo alámọ̀ pé gbogbo àná la wà lábẹ́ òfin tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ẹ̀sẹ̀ tó ń àtúnṣe rẹ̀ sí gómìnà ó ní àṣẹ láti fi ẹni tó bá wù sí orí ipò so àpadàbọ̀ wípé ọmọ ọba Ghandi Ọláoyè òun náà ni wọ́n mú gẹ́gẹ́ bí ọba ìlú Ògbómọ̀ṣọ́ tí gómìnà fi òun tẹ̀tẹ̀ gẹ́gẹ́ bí ọba l'Ógbómọ̀ṣọ́ nípa wípé pásítọ̀ tàbí oníwàásù ńlọ́jọba àfaramọ́ ṣùgbọ́n gbogbo ẹni yòówù tó bá jẹ ìjọba ló fi jẹ ní o àwa náà la fi jẹ ní o tó bá ti lè gbà wípé òun ó ṣẹ̀ṣẹ̀ ṣe àwa ò ní takò nítorí ìṣẹ̀ṣe ló bí gbogbo ẹ̀sìn yòókù àti mùsùlùmí àti kìrìsìtíẹ́nì inú ìṣẹ̀ṣe ni wọ́n ti jáde wá Ṣọ̀ún àkọ́kọ́ oníṣẹ̀ṣe ni Ṣọ̀ún ẹ̀kejì oníṣẹ̀ṣe ni Ṣọ̀ún ìkẹta oníṣẹ̀ṣe ni nígbà tó di wípé ọ̀làjú ẹ̀sìn ó wọ ìlú ní kálukú tó ẹ̀sẹ̀ ń gba ibi àwọn ẹ̀sìn yẹn lọ so rúùtù wọn inú ìṣẹ̀ṣe ni ńlọ́wà ipò yẹn sì ti kọjá tẹ́nìkan ọ̀jẹ̀ tí ó sọ wípé nítorí pé òun jẹ́ pásítọ̀ òun ò ní ṣẹ̀sìn ìbílẹ̀ torí ó ní tí wọ́n ń ṣe kí wọ́n tó dépò ọba tí a bá dáfá tá a dá nǹkan kan ọba ọ̀sà wọ̀ pẹ̀bí tí ọba sì wọ̀ pẹ̀bí ó ní tá a ṣe ń bẹ̀ gbogbo àwọn nǹkan yìí ni a gbọ́dọ̀ ní láti ṣe. tí kábíyèsí ọba wọ̀ pẹ̀bí ẹ̀ kìí sòòṣà ní pẹ̀bí ntí à ń pè ní pèbí ṣe ń sòtọ́ ọ̀rọ̀ fún yín tá a bá fi sínú yàrá ìtọ́ba lọ́jọ́ méje ń bẹ̀ á máa kọ́ bí wọ́n á ṣe ń ṣe ọba ni wọ́n ń pè ní pèbí kò ní èyí sòòṣà kankan mẹ́ tọ́ ọba dórí àléfà o tí àwọn eléégún bá fẹ́ ṣe égún o gbà wọ́n láàyè kí wọ́n ṣe égún wọn o tí wọ́n bá fẹ́ ṣe ọdún ìbílẹ̀ o gbà wọ́n láàyè kí wọ́n ṣe o. orí ọ̀fẹ́ kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ kan wà orí ọ̀fẹ́ kéèyàn sì di lọ́la kéèyàn sọ pé ẹ̀sìn yẹn o mi ò sí mọ́ ọ wà láti bọ́ sínú ẹ̀sìn mi nítorí bá mú èèyàn tó fi kúrò nínú pásítọ̀ tó lóun fẹ́ jẹ ọba ó yẹ kó mọ̀ wípé ìṣẹ̀ṣe lòun ṣe kéne o lòun ti padà sí so òun àtijọ́ yóò ṣe kéne o yóò kọjá lọ níwọ̀n bá àgbà tí wọ́n bá ti gbà bẹ́ẹ̀ àti ìrísọ̀hún kankan tá a lè kà l'Ógbómọ̀ṣọ́ wípé ńgbà tó jẹ́ o torí mùsùlùmí ni bàbá tó gbéṣẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn wọn àmọ́ ńgbà tí wọ́n dé ipò ọba àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtẹ̀sìn ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ṣe kéde o ni wọ́n gbà láàyè ẹni tí ó jọba tí ó dàdé torí kì í ṣe adé Jerúsálẹ́mù kì í sì ṣe adé Mẹ́kà adé ìṣẹ̀ǹbáyé ni ẹni tí ó jọba tí ó dàdé ìṣẹ̀ǹbáyé ó di dandan kó ṣẹ̀ṣẹ̀ sí. ṣẹ́rí ilé Láòyè ilé tí mọ̀lẹ́bí rẹ̀ gbòòrò ni tá a bá bẹ̀rẹ̀ sí ka yàrá kọ̀ọ̀kan ó tó 10 torí ilé Láòyè ilé ẹyọ kan ni ṣùgbọ́n àwọn yàrá tí wọ́n gbé ìyá wa níyàwó sí ó tó bí 10 àwọn ọmọ tí wọ́n forúkọ sílẹ̀ wọ́n jẹ́ 25 ṣẹ́rí pàpọ̀ dáadáa nínú 25 wọ́n sì mú Àfọlábí a sì sẹ́ndì orúkọ rẹ̀ láti Ògbómọ̀ṣọ́ a sẹ́ndì ẹ̀ lọ sí gbòòrò Ìbàdàn àwọn ọmọ tiwọn tí àwọn náà ló kọ́ ní tí a fẹ́ joyè tọ́bájọ́ ọmọ wọn kan ni wọ́n mú ṣé wọ́n fàlébù kan gbogbo lẹ́tà sì ń wí yìí kò sẹ́nìkan tó lè bú bàbá ara wọn pé lágbájá yóò bá bàbá rẹ̀ kò sóńtọ̀ ọmọ bàbá kan náà ní gbogbo wa àmọ́ búyà ara wa o ṣùgbọ́n tó bá jẹ́ ti bàbá kò sí ń tọ́jọ́ ni gbogbo àwa tá à ń bá tiẹ̀ ní ẹ̀hónú kan àbẹ́ míì gbogbo
wa ká lọ pa gbogbo èèyàn tì ká fara mọ́ nǹkan tí Ọlọ́run ti wí. A dúpẹ́ lọ́wọ́ Mákindé púpọ̀ gbà the governor of Oyo State ó kù sùúrù ọkàn rẹ̀ ó balẹ̀. àwọn kan lọ́rọ̀ ẹ̀sìn èmi ò rò wọ́n purọ́ mọ́ wọn ni o nítorí pé yóò wá ṣèjọ́rọ̀ ẹ̀sìn bàbá tó gbéṣẹ̀ ó lò 48 years and he's a Muslim. àwọn máa ṣe pé gbogbo àwọn tí wọ́n bẹ nínú òdílé wọn a máa ṣe wípé amukọ mẹ́kọ̀ọ́ ni wọ́n ni wípé ara àwọn lẹni tó lò 48 years wọ́n wà pé dandan kí Muslim kó tún wọ́n purọ́ mọ́ wọn ni o kò jẹ́ àwọn náà. èmi ọ̀gbọ́njú mọ̀ pé Ògbómọ̀ṣọ́ wọ́n ń jíjẹ ẹ̀sìn mo jíjẹ ẹ̀sìn ní Ògbómọ̀ṣọ́ so àwọn tí wọ́n sọ wípé ọ̀rọ̀ ẹlẹ́sìn mẹ̀sìn ni kì í sọ lọ́rọ̀ ẹ̀sìn mẹ̀sìn o àwọn mùsùlùmí náà wọ́n ṣe amukun mẹ́kọ̀ọ́ o wọ́n mọ̀ pé bàbá tó gbéṣẹ̀ 48 years ló lò ṣe mọ̀ pọ́dún méjì yìí náà á sì mọ́ ti bàbá ni pé 50 years lẹ́yìn 50 years so tẹ́lẹ̀sìn mi ìbáwá dé bẹ́ẹ̀ àwọn mùsùlùmí rọ wọn kúrò ọmọ wọn ni kò jẹ́ rí bẹ́ẹ̀.